bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì wọ́n máa ń sọ pé kò sí ìjà tàbí ọ̀tẹ̀ kankan láàrin àwọn, ṣùgbọ́n ọ̀kan pàtàkì lára àwọn mínísítà tẹ́lẹ̀ nínú ìjọba ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ìyún ọ̀gbẹ́ni Solomon Dalong ó ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wípé ìjà ó wà láàrin Tinubu àti ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó gbàjọba lọ́wọ́ ẹ̀ tó sì ní ọgbọ́n ní làwọn méjèèjì ni wọ́n ń dá sí ọ̀rọ̀ ọ̀hún. ẹ rántí pé látìgbà tí Tinubu tó ti gbàjọba ní ìròyìn ti ń lọ wípé àárín òun àti Muhammadu Buhari tó gbàjọba lọ́wọ́ ẹ̀ kò gúnrégé, wọ́n nítorí pé Tinubu rí i pé Buhari kò ṣàtìlẹ́yìn fún gidi lásìkò tí ètò ìdìbò ọdún 2023 ń bọ̀, èyí ló jẹ́ kí Tinubu náà wò pé àsìkò ẹ̀san lóde yìí tó sì kọ̀yìn sí Buhari. ṣùgbọ́n láìmọye ìgbà ni Tinubu àti Buhari ti sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni. bẹ́ẹ̀ ni Tinubu nínú àwọn ọ̀rọ̀ tó máa ń fi síta ó máa ń kan sára sí Buhari gẹ́gẹ́ bí ẹni tó gbé ètò democracy rò sórí tí kì í ṣe aláburú ẹ̀dá. bẹ́ẹ̀ ló máa ń kan sára sí wípé ó gbìyànjú agbára ẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà o. bákan náà ìní Buhari lòun náà máa ń sọ pé inú òun dùn inú òun yọ síjọba Tinubu àti pé ó ń ṣe dáadáa nítorí pé kò rọrùn láti darí orílẹ̀-èdè Nàìjíríà. ṣáò Solomon Dalong tó jẹ́ mínísítà ọ̀rọ̀ eré ìdárayá àtọ̀run ọ̀rọ̀ àwọn ọ̀dọ́, Minister for Youth and Sports Development láyé ìjọba Buhari, ó ti tú àṣírí o nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Buhari àti Tinubu. Solomon Dalong ní àwọn rílẹ̀ àwọn ríta àwọn súnmọ́ Buhari ó ní ìjà wà láàrin wọn, inú Buhari ò sì dùn sí Tinubu yàtọ̀ sí nǹkan tí Buhari ń sọ àti tí Tinubu ń sọ tó ń parọ́ tan aráàlú. ó ní nígbà tí Tinubu tó ran Buhari lọ́wọ́ láti di ààrẹ orílẹ̀-èdè lọ́dún 2015 ó ní gbà fún múrí ní gbà fún gbàdá. ẹni Buhari fọ̀rọ̀ náà ṣe ó ní tíkẹ́ẹ̀tì igbákejì ààrẹ Buhari Tinubu ló fún un wípé kó wá ṣe igbákejì òun tàbí kó fẹ́ni tó bá wù ú. ó ní nǹkan ńlá lélẹ́yìí, ó ní yàtọ̀ sílẹ̀ yìí odidi mínísítà 5 ẹni Buhari fún Tinubu pé kó fà sílẹ̀ nínú ìjọba òun. ó ní nígbà tí ọ̀rọ̀ sì rí báyìí tí Tinubu náà ti gba ìṣàkóso lọ́wọ́ Buhari, ó ní tí ẹ̀tọ́ ẹ̀ sọ ni pé ó yẹ kóun náà béèrè lọ́wọ́ Buhari pé àwọn wo ló fẹ́ fà sílẹ̀ nínú ìjọba òun gẹ́gẹ́ bí Buhari ṣe ṣe fún òun lọ́dún 2015. ó ní ṣùgbọ́n dàsìkò yìí ká lọ wádìí nínú gbogbo àwọn mínísítà àwọn èèyàn tí Tinubu yàn sí ìjọba lórí àwọn olùrànlọ́wọ́ àti olùdámọ̀ràn pàtàkì. ó ní ká lọ béèrè bóyá Buhari fa ẹnìkan ṣoṣo sílẹ̀ nínú gbogbo àwọn eléyìí. Solomon Dalong ní gbogbo eléyìí ní kò dùn mọ́ Buhari àtàwọn tó yí ká nínú tí wọ́n sì rí gẹ́gẹ́ bí àbùkù àti ẹ̀sín tí Tinubu fi ń ṣe. eléyìí sì náà ló ń fa ìjà abẹ́lé láàrin wọn táwọn èèyàn mọ̀ àti wípé ó ní ìgbéraga àti jọra ẹni lójú Tinubu ti pọ̀ jù tí Solomon Dalong sì ní ọ̀pọ̀ èèyàn ni yóò yá lọ sínú ẹgbẹ́ òṣèlú alátakò láìpẹ́ yìí tó sì ní ìpàdé tí ń lọ gidigidi láti lé Tinubu. kódà ó ní gbogbo ẹ̀ yóò fojú hàn láìpẹ́ yìí tí Tinubu náà yóò mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kí gbogbo àwọn alágbára Nàìjíríà wọn ti padà lẹ́yìn ẹ̀ pátápátá.